Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ṣàlàáfíà lẹ wà. Please continue to subscribe. Láì fi àkókò ṣòfò, èèyàn méjì, èèyàn mẹ́ta ló ń pè mí lórí this particular one tí mo fẹ́ discuss nísìn. So èèyàn kan wá pè mí ní àná, wọ́n wá sọ pé màá wá share fún àwọn èèyàn ká lè bá gain. Although ọ̀pọ̀lọpọ̀ yín náà ti mọ̀ nípa ẹ̀ pé kí ló fà á as an adult tó jẹ́ pé tóun bá ti jí láàárọ̀ nísìn pé okó òun kò kí ń dìde láàárọ̀ bíi tàtẹ̀yìnwá tí àwọn èèyàn míì refer as morning glory as bí morning wood. Mo wá ní kí n wá tẹ̀ mọ́lẹ̀ sí pé so many things ló lè fà á, so many things ló lè fà á. So ó ní pé ṣé is it a thing to be concerned about àbí kóun relax. Then màá wá discuss kínní tó èyàn náà wà lórí platform yìí tó ń wò mí. Tá a bá tàn kalẹ̀ lẹ̀, tí n bá sọ kalẹ̀ lẹ̀, tó bá fi pé is a thing of concern, no problem. Tó bá fi pé is nothing of concern, no problem. Bẹ̀ máa wá ọ̀jẹ́ pé whatever way tó bá fà nára ẹ̀, tó bá ti desire irú feelings wọ̀nyẹn, ó better kó lọ bá àwọn physician rẹ̀. So nǹkan tí mo fẹ́ sọ ni pé lálákọ̀ọ́kọ́ ṣóyè yín morning glory morning wood ó yí Ọlọ́run ọba tó fi rí bẹ́ẹ̀, tó fi jẹ́ pé at least within a night ọkùnrin tó pé dáadáa, tó pé tára rẹ̀ ṣe dáadáa, tí ò ní problem, nǹkan ọmọkùnrin ẹ̀ gbọ́dọ̀ dìde 5 times kílẹ̀ tó mọ́, and tó dẹ̀ lè last between 25 to 35 minutes. Ọkùnrin tó wà dáa tó pé ó máa dìde tó náà tó bá jí sásìkò yẹn gan máa rí pé bẹ́ẹ̀ yẹn ni ó dẹ̀ máa ṣe títí dilẹ̀ mọ́ at least 5 times bí a ṣe rí ìka nìyẹn. So tó bá wá di pé irú kíní yóò ṣẹlẹ̀ mọ́, number 1 on the list ó lè jẹ́ sign of erectile dysfunction, ó lè jẹ́ sign. So ìwọ tó bá desire rẹ̀ wá check ara yín lọ́dọ̀ àwọn physician tó mọ̀ nípa kíní wọ́n á béèrè lot of questions, wá mọ category èyí tí problem fall into, you understand, because erectile dysfunction ó pín sípele ni, you understand. And number 2 tó lè farú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ pé ọkàn rẹ ò sí bẹ́ẹ̀ yẹn mọ́, too much of problem, anxiety, depression, relationship is bad, so many. Number 3 ó lè jẹ́ age, bàbá ṣe ń dàgbà sí ni anxiety ti ń wọ̀, ni stress ti ń wọ̀, ni so many things ṣe ń wọ̀. So ìyẹn you work with your mind, ìyẹn psychological problem, you understand, you take it easy with yourself, and ẹ má jẹ́ kí ọkàn yín mọ́ kúrò níbi ìbálòpọ̀ àti mọ́ sọ fún yín. Ó lè jẹ́ medications tí àwọn èèyàn lò especially fún blood pressure, ó lè jẹ́ medication tí wọ́n ń lò fún diabetes, ó lè jẹ́ medications tí wọ́n ń lò fún cancer, ó lè jẹ́ medication tí wọ́n ń lò fún kidney, so many. So what you need to do is to speak to your doctor. Communications is very good, and tell your doctor how you are feeling. Do you understand? And tell your doctor how you are feeling. Doctor á mọ the next step to take. Then obesity, tí yàn bá ti sanra jù, tí ọ̀rá ń pọ̀ níbi side waist dídí débi side kórópọ̀n, ó máa ṣe kí ni, ó máa slow blood flow towards nǹkan ọmọkùnrin tá à ń pè ní okó. So tí ó bá ti wá di pé blood flow ó slow down, kí ló máa ṣe, ó máa reduce bí nǹkan ọmọkùnrin ṣe máa ń le. It is not only that you feel this only in the morning, wàá ti mọ fílẹ̀ even ṣe ìgbà tí àsìkò tó yẹ kó báyàwó rẹ̀ ṣàṣepọ̀, wàá rí pé kíní yẹn ò lè maintain kí líle nǹkan ọmọkùnrin rẹ̀ ò ní lè maintain ẹ̀ lọ títí. Ṣóyè yín. Then àwọn oríṣiríṣi sickness bá ṣe sọ lálákọ̀ọ́kọ́, à ń pè kan ní Parkinson disease, à ń pè sickness nǹkan again ní multiple sclerosis, à ń pè kan ní peyronie disease. So peyronie disease yìí ó ní ṣe pẹ̀lú scar nínú okó ni, ṣóyè yín. Ó dẹ̀ máa ń jẹ́ kí ó bend nítorí pé kí ni ìbálòpọ̀ girigiri tí kí ni ìbá continue ó máa injure nǹkan ọmọkùnrin. Tó bá sì wà ní early stage ó lè ní solution, but tó bá rí pé problem jẹ́ one of these, you have to go to the hospital
láti identify pé kíní ìṣó ní solution àbí kò ní solution. Then lifestyle ọtí mímu, sìgá mímu. Tó bá rí pé òun notice kíní yìí ò dìde, ó dẹ̀ mọ̀ pé òun mu sìgá, fi sìgá lẹ̀lẹ̀. Tó bá rí pé òun mutí, tí o rí pé o jí láàárọ̀ kíní yìí ò mọ́ le mọ́, ó ń sùn láàrin òru kò tún le mọ́, kí ni wàá ṣe? Reduce ọtí àbí kó mọ̀ mú mọ́. Gbogbo ẹ̀ ní ìsìláàmù ti sọ. Ó nídìí tí ìsìláàmù fi sọ pé nǹkan báyìí mọ́ ṣe. Gbogbo àwọn nǹkan tá à ń kà kalẹ̀ ilẹ̀ yìí náà ṣóyè yín, òun náà ló mọ́ ń fà á tí nǹkan ọmọkùnrin mọ́ ń shrink. Shrink. Ọtí ó wà lára nǹkan tí nǹkan ọmọkùnrin fi ń shrink. Sìgá mímu ó wà lára nǹkan tí nǹkan ọmọkùnrin tó fi ń shrink. Mo ń sọ nípa medications, certain medications, especially medications tá a fi ń treat blood pressure. According to Dr. Rami, a renowned cardiologist, ṣóyè yín, ó sọ pé ó mention some certain medications. Ó ní wọ́n máa slow, being that they are using it for blood pressure, so ó máa slow down blood flow towards the nǹkan ọmọkùnrin. Nítorí ẹ̀ ó máa cause low libido, low interest nínú ìbálòpọ̀, kò dẹ̀ ní jẹ́ pé nǹkan ọmọkùnrin máa ń dìde bó ṣe yẹ kó dìde, kó máa tètè máa rùn síyàn. Then going forward again, Dr. David Schusterman of New York City, ó sọ wípé gum disease tó ń cause kí gum swell, tó ń cause bleeding, pé eléyìí gangan kọ́ ni àrùn erectile dysfunction, but problem gum disease yìí ó máa ń cause inflammation throughout the body. Tí inflammation bá tẹ̀ ti ṣẹlẹ̀ throughout the body, kí ló máa ń ṣe? Ó máa ń slow down blood vessel. That is, bí blood ṣe ń pump ó máa slow it down, and tó bá tẹ̀ ti slow down blood, kí ló máa ṣẹlẹ̀? Báwo ni nǹkan ọmọkùnrin ṣe máa gbéra? Because gbogbo nǹkan ọmọkùnrin yìí ó ní í ṣe pẹ̀lú blood, vessels and the rest. Bẹ́ẹ̀ náà ṣe understand sí. Ṣóyè yín. So again, relationship, mo ti sọ nípa relationship, then mo tún sọ nípa sleep disorder tó ń cause pé ní àárín òru ẹ máa ní pause in breathing. Tẹ bá pause ní breathing, kí ló máa ń ṣe? Blood ò ní pump bó ṣe yẹ kó pump. At the end of the day, ó máa cause low testosterone. Tó bá dẹ̀ ti cause testosterone, low testosterone, kí ló ń ṣẹlẹ̀ yẹn? Definitely gbogbo nǹkan tá à ń sọ pé nǹkan ọmọkùnrin mi ń dìde, kò ní, ó mọ̀ ṣe kí ni, ó ti wà affected. Then àwọn high blood pressure àti high cholesterol ó ń cause irú nǹkan báyìí. Tó bá ti high, ẹ máa rí i pé urge gangan máa high, ó máa slow down. Irú ìbálòpọ̀ urge yìí ó máa slow down. So many reasons can cause it. Ó lè jẹ́ pé maybe surgery in the past tó involve pé pelvic àbí side spinal cord. So but èyí tó sábà wọ́pọ̀ nísìn ó ní pé age àti stress. But tí o bá identify pé eléyìí ó ṣe tèmi o, eléyìí plus and minus, wọ́n á máa ṣe plus and minus kó ṣe tèmi. Èyí tó bá wá jẹ́ títí ẹ, tó bá ti suspect, wà á lọ sí hospital, especially wọ́n tó bá ti rí pé tẹ̀ tí lògùn ọyọ kan, ó lògùn méjì, ó lògùn mẹ́ta, kò sí solution. What is the next thing you do? You go to the hospital. Wọ́n máa identify. Tó wọ́n bá rí pé maybe psychological problem ni, wọ́n á bi ẹ́ ní àwọn questions, àwọn intimate questions kan tó yẹ pé sometimes you may not even like to answer it, but you have to answer it láti mọ ibi tí ẹ ń lọ. Ṣóyè yín, láti mọ ibi tí ẹ ń lọ. Èmi wá sọ fún yín nísìnyí báyìí kí ó tó di pé mo conclude program pé categorically àwọn tó ń mutí wọ́n máa ń rí shut down yìí. Àwọn tó mutí wọ́n máa ń rí shut down yìí. Then àwọn tí ò mutí wọ́n máa ń pẹ́ àwọn ọtí àti sìgá wọ́n máa ń rí shut down yìí, especially ìwọ tó bá rí pé o ní any underline. Bẹ́ẹ̀ kí n tó lọ again finally ẹ̀yin èèyàn mọ́ bínú. Sugar research, ìwọ tó bá sọ wípé báwo ni ti sugar ṣe jẹ́, research ti gbé pé sugar
high consumption of sugary beverages, àwọn sweetie kí ló ń ṣe, ó ń pa nǹkan ọmọkùnrin, and kò kí ń ṣe nǹkan ọmọkùnrin nìkan kọ́ ló ń pa o, ó ń pa so many things nínú ara. So Dwayne Riggins and elite trainer ṣóyé yín, ó sọ pé sugar leads to stress and bá dẹ̀ ti leads to stress nǹkan kí ló máa ṣe, ó máa craft out to libido. So ìwọ tó bá rí i pé òun jẹ sugar tó dẹ̀ wá fi pé irọ́ ni wọ́n pa, although sugar tó bá kọ́kọ́ ń jẹ sugar ó máa fún yín ní a kind of energy, but tí ó bá yá energy yẹn máa crash down, ó máa wá jẹ́ kíyàn máa tètè máa tired, tó bá dẹ̀ wá ń tired ńkọ́ ó máa affect gbogbo body system, ó máa affect nǹkan ọmọkùnrin. So therefore lot intake of sugar is bad, it is bad. Everything ó jẹ́ wọ̀ntúnwọ̀nsì, everything jẹ́ wọ̀ntúnwọ̀nsì. Mark Heyman ó sọ yí pé blood sugar imbalance risk trouble getting or maintaining kí nǹkan ọmọkùnrin mọ́ le. Mark Heyman wọ́n ṣe research pé sugar imbalances, you understand, ó ṣe kí ni, ó lè cause erectile dysfunction. Gbogbo eléyìí kò ṣe pé èmi ni mo sọ o, ìwádìí òun ló débẹ̀. Then tí wọ́n further go on again, ṣe rí sugar ó create leptin resistance. Kí dẹ̀ ni leptin resistance yìí? Leptin ni hormone tó máa sọ fún ẹ pé èyí tó ti jẹ, oúnjẹ tó ti jẹ yìí ó ti wà okay, oúnjẹ ló wà ní olóń take care arousal behaviour. So tí sugar bá ti pọ̀ nínú ara ó máa wá fọ́ọ̀mù leptin resistance. Tí ó bá ti fọ́ọ̀mù leptin resistance kí ló máa ṣẹlẹ̀? Ó máa result pé feeling tired. And when you are feeling tired, what the remaining thing is that nǹkan ọmọkùnrin ó lè mọ́ gbéra bó ṣe yẹ kó gbéra. Then to further say again, àwọn researchers wọ́n tún wá sọ wípé sugar ó increase insulin resistance. So tó bá dẹ̀ wá increase insulin resistance nǹkan kí ló máa ṣẹlẹ̀? Ó máa increase oxidative stress. So tó dẹ̀ influence àtọ̀, bí àtọ̀ ṣe ń move sí. Ẹ̀yin náà mọ relationship insulin resistance àti type 2 diabetes. Àwọn sugar intake ṣóyé yín, sugar intake ó affect àwọn tó ní type 2 diabetes láti experience more of erectile dysfunction. Ìgbà míì rí nísì pé àwọn tó ní diabetes yẹn wọ́n á ṣe àtọ̀ wọn ò kí ń ríṣi, wọn ò kí ń dà, because nǹkan tó jẹ́ kí n mọ̀ sọ̀rọ̀ báyìí mọ̀ bínú ẹ̀yin èèyàn ó ní pé nǹkan tá à ń sọ yìí tó bá ti pọ̀ jù ó ní bí wọ́n ṣe máa gbẹ́sẹ̀ lé ọ̀rọ̀ program yìí. Mo fi pé ẹ understand nǹkan tí mò ń sọ ṣóyé yín. So ẹ̀yin tẹ́ bá sọ yí pé ṣúgà ò lè ṣe nǹkan kan àbí kò lè affect yín, mo tún fẹ́ kẹ́ ẹ ṣe kí ni, kẹ́ ẹ tún lọ wádìí ṣúgà. Ìwọ tó bá ń jẹ ṣúgà jù, tó ń jẹ ṣúgà jù, lọ tọ̀ sílẹ̀ lẹ̀, wá wo bí èrè àṣẹ máa bo ìtọ̀ rẹ. At the end of the day, what are you trying to do? You are trying to endanger your life. So ẹ gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ní wọ̀ntúnwọ̀nsì ṣóyé. Tí wọ́n bá sọ wípé ẹ nídìí ṣúgà lára, kò kí ń ṣe pé ẹ nídìí that sugary one kọ́ lẹ need. What you need, sugar cane, garden eggs. Instead of using pure sugar, use honey. Àwọn tó ń jẹ ṣúgà jù, ọ̀pọ̀lọpọ̀ wọ́n pè wá, wọ́n sọ wípé nǹkan àwọn ọkùnrin àwọn kò kí ń dìde mọ́ láàárọ̀. Tí ò bá dìde mọ́ láàárọ̀, ẹ ti mark ẹ̀ pé there something is happening and you have to stop it. ṣóyé yín. So ẹ need láti máa mu àgbo, ṣóyé yín.
gbogbo ọ̀rá bá ti pọ̀ níbi waist níbi ẹpọ̀n olúmọ̀ ń fa waist pain, joint pain, gbogbo ẹ̀ pain ṣóyè yín. So as a man I need lot of exercises, I need exercises, lack of exercises àti kan tẹ́ ẹ̀ kó ṣe tẹ́nu ó wà lára rẹ̀. So ìwọ tó bá ti rí i pé kó lè fa pé nǹkan ọmọkùnrin ò dìde láàárọ̀, check what you are eating, exercise more, exercise more. As a man you need to exercise. Ọ̀rá ò gbọ́dọ̀ pọ̀ jù ní gbogbo ibi ikùn, ibi kórópọ̀n, ọ̀rá ò gbọ́dọ̀ pọ̀ jù. Kẹ́ ẹ fún nǹkan ọmọkùnrin ní space, ẹ fún ní space to breathe. Ṣóyè yín, ẹ fún ní space, kò ní di ọ̀rá bá ti pọ̀ jù ó mọ́ slow down mobility àtọ̀ ni, ó mọ́ slow rẹ̀ down. Ṣóyè yín, ọ̀rá ò gbọ́dọ̀ pọ̀. So you need to be active, you need to be active as a man. And ẹ jẹ vegetables tó dáa, ẹ jẹ kíni, ẹ jẹ vegetables tó dáa, exercise more, check your lifestyles, be happy with your wife, you understand. Bedroom yóò bá wà okay, work towards it, make yourself enjoy yourself. Kíni ayé yìí is small, ayé yìí ṣe kíni is small. Tó bá jẹ́ pé age ni ṣóyè yín ò lè àfisọ yìí pé ẹ kàn sí wa, ẹ máa mu black seed tó máa jẹ́ kẹ́ feel young at heart, even your body system. Èmi ò sọ pé dandan ní kẹ́ ra black seed o, ẹ̀yin náà ẹ tún wádìí pé kí ló máa jẹ́ kẹ́ wà okay, tẹ́ máa wà less stress. Ilé ayé yìí kéré, ẹgbẹ́ngbẹ́ ayé sókè púpọ̀ jù, èyí tẹ́ bá lè ṣe ni kẹ́ ẹ ṣe. Ṣóyè yín, you are waking up in the morning and feeling that ìkọ́ ọmọkùnrin ẹ̀ ṣì ń mí is a joy for you, it's a joy for you. So owó tó bá wá dé wàá suspect any kind of sickness, ẹ lọ sọ́dọ̀ hospital kó tó di late. Adúpẹ́ lọ́dọ̀ náà, so many medications ó ń correct kínní, so many medications. Sickness náà pè ní perennial disease yìí tó ń kọ̀ sí bóyá development of scar in the tissue of nǹkan ọmọkùnrin. Ṣóyè yín, òun náà ló mọ́ ń kọ̀ sí kíkíní yẹn cough seriously. Ṣóyè yín, tó bá jẹ́ pé èyí tí wọ́n lè ṣe surgery ni wọ́n á ṣe surgery, tó bá jẹ́ pé èyí tí wọ́n jẹ́ kó wọ́n á lo medications ni wọ́n á lo. Most of the time oògùn tí wọ́n fi ń treat erectile dysfunction yìí ó ń treat sickness perennial disease yìí. So before it get worse ẹ lọ sí fún treatment. Ṣóyè yín, ẹ lọ fún treatment because ó máa ń jẹ́ kí ìbálòpọ̀ kó wà painful, ó máa ń jẹ́ kó wà painful. Ọ̀rọ̀ tá a sọ yìí ìwọ tó bá mọ̀ pé títí ẹ wà nú ẹ̀, ṣóyè yín, bíntín là wá sọ, bíntín ìwọ ló wà tẹ̀síwájú, wà wá tún wádìí sí pé àbí kíní ló ń ṣe mí ni. Meanwhile kí n tó lọ check your lifestyle. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó jẹ́ pé nǹkan ọmọkùnrin wọn èdìdè láàárọ̀, check lifestyle yín, exercise more, sleep well, sleep disorder. If you are not sleeping well, blood ò ní pump síbi tó yẹ kó pump sí, àmọ́ ti sọ yẹn lẹ́ẹ̀kan. So to sleep well, ìwọ tó bá mọ̀ nǹkan tó yẹ kó lò naturally, look for black seed, you will sleep well. Ó dàbọ̀, this is some point, this is my words for others. Video yìí ti pọ̀ àfẹ́kọ́ pọ̀.